Ẹ̀yin tèmi aláyọ̀, ẹ̀yin tèmi alálùbáríkà. Alhamdulillah Rabbil Alamin. Thank you for joining me. May Allah bless you all. Níjọ́ wo mo ṣe program, mo mẹ́nu bà pé ǹjẹ́ ẹpọ̀n lè tóbi sí? Ẹpọ̀n lè tóbi sí pẹ̀lú àlàyé. Listen and listen good. And ẹpọ̀n lè tóbi sí the best way, the best format. Ẹ need láti follow ẹ̀ tán. You understand? Ẹpọ̀n àwọn míì Ọlọ́run dá oríṣiríṣi, Ọlọ́run déyàn lóríṣiríṣi. Ẹ ra àwọn míì ẹpọ̀n kékeré bá, ẹ ra àwọn míì ẹpọ̀n wọn ńlá ni. Àwọn tó ní ẹpọ̀n ńlá yẹn gan wọ́n complain pé pains because ó máa ń gbára wọn tó máa pọ́n ròròròrò tó máa ta wọ́n. Àwọn tó ní ẹpọ̀n ńlá nìyẹn. Àwọn míì wọ́n máa ń ní ẹpọ̀n ńlá, nǹkan ọmọkùnrin wọn kékeré ní báyìí. Àwọn míì dẹ̀ máa ń ní ẹpọ̀n ńlá, nǹkan ọmọkùnrin wọn náà large ni. Bí ẹpọ̀n yẹn ṣe large, bẹ́ẹ̀ náà ni nǹkan ọmọkùnrin wọn large. Ṣé wá rí ẹpọ̀n? Sack ni, bag ni. It's a protective skin fún kórópọ̀n. Ẹpọ̀n ló ń protect kórópọ̀n. Ṣó yé yín? Kórópọ̀n ibẹ̀ ni àtọ̀ ti máa ń form. Kórópọ̀n kò mọ́ hormones tó jẹ́ kí ọkùnrin dàbí ọkùnrin tá à ń pè ní testosterone nínú kórópọ̀n ló ti máa ń form. Tí kórópọ̀n rẹ tó bá kéré tó dàbí ti ẹyin ẹyẹ, sorry to ẹyin ẹyẹ, kò sí abuse o, description ni, tó dàbí kórópọ̀n yes, because kórópọ̀n is a form of a egg. Ó wà ní form ẹyin ni. Bóyá ẹyin ẹyẹ, bóyá ẹyin ẹyẹ, size by size. You understand? Yes. Ọkùnrin tó mature, kórópọ̀n ó lè wà ní size ẹyin ẹyẹ. Ẹ dẹ̀ rí àwọn ẹlòmíì náà, ó máa tóbi dé agric egg. Ẹ dẹ̀ rí àwọn ẹlòmíì náà bigger than that. Ṣé wá rí bó ṣe tóbi sí yẹn? Bẹ́ẹ̀ náà ni báàgì wọn tá à ń pè lẹ́pọ̀n, bẹ́ẹ̀ náà ló ṣe máa tóbi sí. So wá ní kí ẹpọ̀n tóbi, kí oúnjẹ wo ló fẹ́ jẹ? Oúnjẹ kórópọ̀n ló fẹ́ jẹ yẹn. Oúnjẹ kórópọ̀n ló máa jẹ kí ẹpọ̀n ló fi tóbi. Omi kórópọ̀n ló máa mu tí ẹpọ̀n ló náà ó fi ṣe kíni, tí ẹpọ̀n ló fi tóbi. Tí wọ́n bá sọ wípé o fẹ́ gbé kórópọ̀n sẹ́gbẹ̀ẹ́ kí ẹpọ̀n rẹ tóbi, problem ni fún ẹ. Problem ni fún ẹ. Nítorí pé kíni, it is either wọ́n fẹ́ pọnmi sí ẹ nínú ẹpọ̀n. Tí wọ́n bá ti pọnmi sí ẹ nínú ẹpọ̀n, kí là ń pè? Sòpá là ń pè hydrocele, which is not good for you because ó lè wá pẹ̀lú lot of health issues. Ó dẹ̀ lè máa fi gbojoojúmọ́ tóbi. Nítorí ẹ̀ ni gbogbo àwọn tá à ń fún ní ọṣẹ tó ń ṣiṣẹ́ ìdákọ́lẹ̀ tó ti jẹ́ kí nǹkan ọmọkùnrin shrink. A máa sọ fún wọn pé ẹ má fi ra bí ẹpọ̀n yín. It doesn't make sense pé boost kórópọ̀n, ẹpọ̀n ló ń boost. Àwọn tó ní ẹpọ̀n ńláńlá, àwọn gan complain pains. Size tọ́lọ́run fún ẹ, ó mọ̀ pé is best for you. Lóòótọ́ research kan gbé wọ́n ní kórópọ̀n. Kórópọ̀n ni wọ́n sọ, wọn ò nẹ́pọ̀n. Wọ́n ní bí kórópọ̀n bá ṣe tóbi sí, bẹ́ẹ̀ náà ni àtọ̀ ṣe máa ń pọ̀ sí. Ṣé lóòótọ́ ni àbírọ́? Òótọ́ ni. Bẹ́ẹ̀ ìyẹn ò dífá nínú ọmọ bíbí. Àyàfi tó bá jẹ́ wípé olúwa rẹ̀ ń suffer a kind of Down syndrome, e.g. Klinefelter syndrome. Syndrome yìí òun ló lè jẹ́ kí testosterone reduce. Òun ló lè jẹ́ kí èèyàn gan ní very small size kórópọ̀n. Tó jẹ́ pé small size kórópọ̀n yẹn á wá lọ reflect nínú ẹpọ̀n rẹ̀. Ẹpọ̀n rẹ̀ máa kéré. So ìwọ fẹ́ kí ẹpọ̀n rẹ tóbi, ẹpọ̀n kórópọ̀n rẹ ló máa boost. Báwo ló tún wá fẹ́ boost kórópọ̀n rẹ? Ó ní pé àtọ̀ rẹ ó ní wàá jẹ́ kó pọ̀. Tí àtọ̀ rẹ bá pọ̀, testosterone ti wà boosted. Tó bá dẹ̀ boost testosterone ẹ, definitely ó lè tún increase any size tí ìwọ ò bá suffer anything. Ó lè increase any size. Especially kó jẹ́ pé yes, Ọlọ́run dá ní lámẹ́. Pé mo máa ń sọ Ọlọ́run dá ní lámẹ́, ó máa increase any size. But wọ́n kàn lọ pọnmi sí ẹ nínú lásán, ẹpọ̀n ẹ kàn tóbi. In fact, ẹpọ̀n tó tóbi yẹn ó máa fa okó rẹ wọnú. So ẹpọ̀n kọ́ lẹ máa boost. Ẹ máa béèrè questions. Ẹ má jẹ́ kí wọ́n pọnmi sí yín nínú. Tẹ́ bá boost kórópọ̀n, tẹ́ boost oúnjẹ kórópọ̀n, tẹ́ boost testosterone yín oúnjẹ kórópọ̀n, tí àtọ̀ yín náà pọ̀ sí through that,
kórópọ̀n ó tóbi ó dẹ̀ máa reflect nínú ẹpọ̀n. I hope you are getting me. Ó ní safest side. Síbẹ̀síbẹ̀ náà ẹ gbọ́dọ̀ boost the testosterone more than normal, otherwise ẹ máa rí disadvantage of too much of testosterone. Bí pé kí voice yín kó crack délẹ̀ tẹ́tẹ́ mọ́ gbọ́ voice yín mọ́, kí gbogbo everywhere wá pẹ̀lú mustache. Ẹ fẹ́ ṣe gan ẹ ní lè ṣe, ẹ fẹ́ dà gan ẹ ní lè dà. Yeah, disadvantage of testosterone ó náà gọbọi. So tẹ́ bá ti ń fún yín nìkan ẹ máa wé ẹ̀wò kẹ́dẹ̀ máa check it out. So ó wá fẹ́ kí ló fẹ́ fi, ẹ má jẹ́ kí wọ́n pajá lọ́bọ̀ fún yín, kí wọ́n fẹ́ fi boost kórópọ̀n ẹ̀. In the safest way, kórópọ̀n ni mo ti sọ wájú, òun náà ni wọ́n máa boost. Kórópọ̀n ni wọ́n máa boost, oúnjẹ kórópọ̀n ni wọ́n máa boost. Wọ́n bá ti boost oúnjẹ kórópọ̀n ó fẹ̀ sí. Tí kórópọ̀n bá ti fẹ̀ sí nínú tó accommodate fluids tó ẹsẹ̀ sí ní generate yẹn, definitely báàgì ẹ̀ náà ó fẹ̀ sí. Otherwise, o fẹ́ boost whatever tí wọ́n bá lò fún ẹ pé kó fi boost ó lé ẹpọ̀n, it will only cause you hydrocele, inguinal hernia, varicocele, ìyẹn ó affect veins tó wà lẹ́yìn kórópọ̀n ni. Orchitis through bóyá infections. Edema, that is fluid building, is a sign of congestive heart failure. Then ó lè jẹ́ testicular torsion ló jẹ́ kí ẹpọ̀n rẹ wú bẹ́ẹ̀ yẹn. Wọ́n jẹ́ kí wọ́n fún ẹ cancer of the ẹpọ̀n. Ó lè jẹ́ testicular cancer. Ẹpọ̀n rẹ bá wú gan, ó lè jẹ́ sign of tuberculosis. Tuberculosis ó ní ability láti jẹ́ kí any part of the body kó swell. Tuberculosis, yes, ó affect lungs ni. But tó bá ti dé stage kan gbogbo ara lè máa wú. So unusually ó kàn rí pẹ́pọ̀n rẹ̀ ń wú, kò dẹ̀ reflect lórí kórópọ̀n ẹ̀. Something is wrong. Ó lè jẹ́ testicular cancer, testicular torsion. You understand? Àbí bóyá o lọ ṣubú, injury or a kind of accident. Hydrocele, ó lè pọnmi sí ẹ nínú, that is artificial hydrocele. Ó dẹ̀ lè ní hydrocele náà fún ara rẹ̀. Nítorí maybe bí o ti ṣubú àbí accident, ó ti lọ cause any injury, tó ti lọ jẹ́ pé one part of the tummy nínú tó lọ open. Omi tó yẹ kó mọ drop sínú inú ikùn, ó lọ drop sí ẹ̀yìn kórópọ̀n. So omi yẹn máa wà ní àárín kórópọ̀n àti ẹpọ̀n, ó máa wà láàárín. A máa ṣe bùlùm. Ìwọ tí ẹpọ̀n rẹ bá ti tóbi, tó tóbi jù tó fi ẹpọ̀n rẹ ló tóbi, fọwọ́ kàn ṣé ó tómi ló wà ńbẹ̀. Yes, ògùn wà, apps wà tó lè dry, inshallah. You understand? Apps wà, bóyá ti sorry or otherwise, ó lọ fún simple surgery. Kọ́ńkàn ọ̀rọ̀ abẹ́ open ẹ̀, kí wọ́n dẹ̀ kó gbogbo omi yẹn jáde, kí wọ́n dẹ̀ wá wò ó bóyá ibi tó open yẹn wọ́n á cover ẹ̀. Tó bá dẹ̀ ti cover ẹ̀, ó ti tán. So èyí tí omi ń lọ through and front yẹn nínú ikùn yẹn tó wá ń drop sínú kórópọ̀n yẹn ní ẹ̀yìn kórópọ̀n yẹn, òun àwọn olóyìnbó ń pè ní communicating hydrocele. Ọmọdé mọ́ ní ló wá kọ́ bí wọn bẹ̀ tó bá yá ó máa lọlẹ̀. So irú swelling wo ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ èèyàn tó ń fẹ́ ta fún ẹ? Irú wo? You have to be careful. So oúnjẹ wo la fẹ́ jẹ tí kórópọ̀n wo wà tóbi tó máa wá mú ẹpọ̀n wa tóbi? Ṣé bí ẹmọ̀ kan tó ń pè ní fúrádé nùnù nílẹ̀ aláwùsá? Fúrádé nùnù bàbá ńlá kú àtọ̀ booster ni o. Yes, but most tó bá fẹ́ kí ẹpọ̀n rẹ tóbi, túláàsì ni kó mọ̀ sùn. Túláàsì ni kó mọ̀ sùn, túláàsì ni kó sì mọ̀ mú mi. Wàá mọ̀ mú mi because larger percentage of àtọ̀ omi ni, fluid ni. Ó wá fẹ́ kí àtọ̀ rẹ kó tó tóbi, kó produce testosterone tó máa produce àtọ̀ fún ẹ, tó máa wà bulky. Níjọ́ wo mo sọ̀rọ̀ bọ̀ọ̀lì, healthy bọ̀ọ̀lì àti ẹ̀pà ó ń ṣiṣẹ́ o. Almond milk ó ń ṣiṣẹ́ o. Peanut, cashew nut ó ń ṣiṣẹ́. Mo ti ṣe recommendation kan tipẹ́tipẹ́ tí mo ní kí ẹ mú almond milk 1, banana 2, ẹyin 3, cashew nut. Tí ìwọ bá ti ní diabetes, yes, tó bá mú ó máa fún ẹ ní àtọ̀ gidi. Tó bá ti fún ẹ ní àtọ̀, ó fún ẹ ní àtọ̀ gidi ni. Tó bá dẹ̀ ti mú tán mọ́ mu omi kọ́ọ̀pù kan sí, wàá rí àtọ̀ ẹ máa pọ̀. Tó bá ṣe bẹ́ẹ̀, kó ṣe bẹ́ẹ̀ lẹ́la fún 1 month, wàá surprise. Kórópọ̀n ó wú dé ni, ẹpọ̀n rẹ ló dẹ̀ wú. Safest one nìyẹn. Ṣé o rí èyí tẹ́ bá fi boost testosterone yẹn? Tẹ́ fi boost testosterone tí kórópọ̀n wá tóbi.
tí nǹkan ọmọkùnrin was, if it was meant to be a bigger one before, ó máa jáde. Bẹ́ẹ̀ pé wọ́n kékeré ni ẹ́, bẹ́ẹ̀ torí pé ó lack one or two things, ó wá kéré. Tó bá ṣe kíni, tó bá boost ẹ̀, wàá rí pé ẹpọ̀n rẹ̀ gan máa jáde. Àmọ́ tí ìwọ lè o kàn lọ jẹ́ kí ẹpọ̀n rẹ̀ tóbi lásán tó reflect sínú kórópọ̀n àbí testosterone ẹ̀, you understand? Ẹpọ̀n kàn ṣe zàgìzàgì lásán, kórópọ̀n wá kéré nínú, ó máa gba okó rẹ̀ sínú. Ó máa gbà sínú. Another thing tó jẹ́ booster, tó boost testosterone, tó lè jẹ́ kí ẹpọ̀n rẹ̀ kó tóbi nítorí pé kórópọ̀n ẹ̀ ti tóbi. Ẹ máa lọ bá mi wá ashwagandha tí mo máa ń sọ yìí náà ni. Mo sọ fún yín pé àwọn tí wọ́n fẹ́ pe abọ́ lájà, tó fẹ́ pe abọ́ ní kíni ká já lọ́bọ̀ fún yìí náà, wọ́n fẹ́ boost kórópọ̀n ni, wọ́n fẹ́ boost testosterone ni, which ó máa fún yín ní good àtọ̀. Òun náà ni ẹ máa lọ bá mi wá ashwagandha àti fenugreek àti atare. Ẹ bá sọ, èmi ò mọ̀ nǹkan tó ń pè wọ́n lé lóyìnbó ní Yorùbá o. Ashwagandha mo ti sọ fún yín jọ̀wọ́. Fenugreek ẹ mọ̀ is everywhere. Àtàtàrí ẹ lọ́pọ̀, ẹ máa fi mogi constantly. Ẹ bá dẹ̀ mú, ẹ máa mu omi. One of the major secrets pé mo fẹ́ kí ẹpọ̀n mi tóbi, yes, ó ní pé ẹ mu omi, ẹ máa mu omi papọ̀ mọ́ nǹkan tẹ́ ẹ ń lò. Tẹ́ ẹ bá mu omi, ẹ ní rí result ẹ̀. Ẹpọ̀n fẹ́ tóbi tèmi mì, ó ní pé kíni, kí lórúkọ rẹ̀? Kórópọ̀n, ó ní nǹkan tèmi sọ. Yes, then níjọ́ wo náà mo sọ̀rọ̀ nípa ewé dágunró àti ewé jìnrìn. Ewé jìnrìn tó máa ń so pupa yẹn. Then ẹ lọ kíní mọ́ atare, ẹ máa fi mogi, ẹ dẹ̀ máa mú mi lé. Yes, ẹ má gbàgbé fúrádé nùnù. Ẹ sì tẹ́ bá dẹ̀, ìwọ tó bá lè rí fúrádé nùnù, plain yogurt àti nǹkan míì náà tó mọ̀ pé ó lè boost àtọ̀. Yes, èèyàn kan sọ fún mi, ó ní kí lórúkọ rẹ̀? Èèyàn tó ní diabetes ni o. Ó ní bọ̀ọ̀lì àtẹ̀pà. Ó ní òun jẹ báyìí constantly fún 3 weeks. Ó ní tí mo bá rí bí ẹpọ̀n ṣe tó, ó ń dẹ̀ mú mi sí. You can give it a try. So ẹ má jẹ́ kí wọ́n pàjọ́ lọ́bọ̀ fún yín. Ẹpọ̀n lè tóbi. Kórópọ̀n la fẹ́ boost. Nǹkan tó increase testosterone ni. Tó bá boost kórópọ̀n, tó bá boost ẹpọ̀n láti ta, wọ́n pọn mi sí ẹni pọ̀n ni. It's not a good one. Ìwọ gan onílé bóbìnrin sùn dáadáa mọ́. You understand? So àwọn nǹkan míì, àwọn inflammation míì náà wà púpọ̀ tó lè jẹ́ kí ẹpọ̀n tóbi sí. Mo ti sọ̀rọ̀ nípa hydrocele, mo sọ̀rọ̀ nípa echinacea hernia, mo sọ̀rọ̀ nípa varicocele, mo sọ̀rọ̀ nípa arthritis, mo sọ̀rọ̀ nípa edema, mo sọ̀rọ̀ nípa spermatocele, mo sọ̀rọ̀ nípa testicular cancer, testicular torsion and tuberculosis, epididymis. Be careful. Irú ẹpọ̀n títóbi wo lo fẹ́? Ṣé echinacea hernia ni àbí hydrocele? Yes, this is on point by 2 using my words for this. Bye for now.